ọlá Ọlọ́run orí ọ̀fẹ́ Ọlọ́run ni àjẹ́ ìjẹtọ́. ló pàbúrò ẹ̀. ọmọ bàbá kan ìyá kan. mi ò mèèyàn tó lóyún gangan ni. àtijọ́ ìta ni wọ́n ti tọ́jú arábìnrin yìí sí inú BQ. ẹ sà kí ni nǹkan tí ẹ ń fẹ́ gan-an lọ́wọ́ wa náà. gbogbo yín pátá ẹ tètè máa sọ last prayer ni. ẹ máa dágbére. Astagfirullah, astagfirullah. Ó yẹ kí ìwà mọ̀ nígbà burúkú ògùn bẹ ní ọwọ́ mi ṣé mo ń pè ìwọ nìwọ sọ mí ní agbájé ọmọ tápà ní èmi àfa àtàpà burúkú ògùn sì ń bíá. wọ́n lè láti ẹ̀fúnlẹ̀. wọ́n dà. ẹ wo mo fún gbogbo yín di 12:15 a.m. tí bí ó yóò bá wọn bí wa pátá ni máa padà ní tí ò ní kẹ́nìkan. tán bá bí ẹ dá tán bí ẹ dá kówó mi máa pè é. tó jẹ́ pé tó bá ti bò tó bọ́ tó dín dáadáa wọn ò lè mọ̀ yàtọ̀. Wákàtí 5.